mo jí kùtù mo mòkè yé mi. Mo jí kùtù mo mọ̀ kábà mi. Mo mẹ́rùn bilẹ̀ mo mọ̀ mẹ́rùn bilẹ̀ mo mẹ́rùn bìgbì mẹ́rùlé ọkọ̀ òkú máa pàgbà ibẹ̀ torí tèmi. Mo jí kùtù kùtù mo jí kùtù. Mo jí kùtù mo mòkè yé mi. Mo jí kùtù mo mọ̀ kábà mi. Mo mẹ́rùn bilẹ̀ mo mọ̀ mẹ́rùn bilẹ̀ mo mẹ́rùn bìgbì mẹ́rùlé ọkọ̀ òkú máa pàgbà ibẹ̀ torí tèmi. Mo jí kùtù kùtù mo jí kùtù. Yá ń gbé ọ̀dọ́ bí ògbólúṣeré. Yá gbé ọ̀dọ́ bí ògbólúṣeré. Ọ̀dọ́ bí ògbólú ọmọ Súsì yá mẹ́gígùn ọ̀dọ́ bí ògbólúṣeré. Ẹ káàsán ìka àárọ̀ ìka alẹ́ líbe o ikú àìjì ikú òru. Mo kí gbogbo yẹn followers mi láti Nàìjíríà títí dé diaspora. Ikú ọjọ́ mẹ́ta o iṣẹ́ o ọwọ́ kì í ní ṣe ètò rẹ̀ àwọ̀ ní mi gbọ́mọ sí ní mi mo sàárẹ̀ ọmọ o ìṣeun o ìṣeun o ìṣeun o God bless everybody tó ń bá ṣe ètò yìí àtàwọn míì tí ò bá iṣẹ́ ẹ̀ náà tó bá yẹ Ọlọ́run bá kó sí wọn nínú ẹjọ́ ẹ bá mi pín ètò yìí kó jálé kó já oko kó jábi tó yẹ kó dé ẹ má bínú mẹ́gbọ́ òyìnbó yèé mọ gbọ́ ni mo wí ni o vernacular ni language tèmi níbí ṣẹgbọ́n ilẹ̀ Yorùbá ni mo wà èdè Yorùbá ò ní èdè tèmi ẹ ṣé o gbogbo ẹ̀yin followers yìí Lálóńpé àti Kọ́hìndé ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín tó gbé mi wá láàárọ̀ yìí kó gbé mi wá lóru kó gbé mi wá láàjì kó gbé mi wá ní ìyálẹ̀ta òun ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀rọ orin tí mo kọ kan ya mẹ́gúngún ìṣẹ̀ṣe lẹ́yìn gúngún ilẹ̀ Yorùbá lẹ́gúngún rẹ̀ á ti jáde gbogbo Yorùbá náà gbogbo àwọn òyìnbó pátá wọn ti gbà ṣẹ̀ṣe rẹ̀ lọ́rìà náà ti gbẹ́ gbogbo ìṣẹ̀ṣe rẹ̀ lọ́rìà àwọn ṣe gbogbo wọn ṣe fáwọn ṣe gbogbo rẹ̀ nígbà tí àwa tá a ní nǹkan kan tá a mọ̀ yìí rẹ̀ òun ló jẹ́ káwọn òyìnbó máa gba gbogbo rẹ̀ lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn mi látòrí ọba wa gbogbo ìwọ̀nba ilẹ̀ Yorùbá àwọn ọba ńláńláńlá láti Kwara lọ títí dé Oǹdó mo pe ọba nì mo pe ọba Ọ̀jájá Ògúnwùsì Àfìdíòtè Jọnlẹ̀ mo pe ọba Èkìtì mo pe ọba Kwara mo tún pe ọba Ọ̀yọ́ àti Lagos State àti Ògùn State lóṣù mẹ́rin sẹ́yìn mo ní kẹ́ ẹ jí kẹ́ ẹ má sùn kẹ́ ẹ má rọrùn ohun tá a sọ nígbà yẹn òun ló délẹ̀ yìí o. And you could see the community everywhere is as if there is nobody in this town. So as if go to Oko once it's 6 o'clock everybody will rush in. A few weeks ago the Yaloja of Oko was kidnapped. Ola the same story. ṣé iná àti ìbọn ṣẹ̀ṣẹ̀ mú wa pa tí wọ́n ń pa bíi tọ́kì tí wọ́n ń pa bíi ṣíkì tí wọ́n mú wa pa ní kọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ ológun àwọn jagunjagun wa àwọn jagunjagun wa nígbà tí wọ́n bá pa ogun wa tó bá pa ogun wọn tán wọ́n wá fọ̀bọ̀ lórí gbogbo àwa ọmọ àti gbogbo àwọn ọmọ wa kéékèèké wọ́n wá fi àbọ̀ lé wa lórí Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èrò tó tá ń rò lórí ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó bọ́ sí o ẹ bá mi ṣí ètò yìí jàre torí Ọlọ́run yìí ní fi ọwọ́ ìgbọ́mọ sí ìbá mi ṣí ààrẹ lórí YouTube mi kí n láìkì kí n lọ́ọ̀fù mi kí n láìkì mi Ìyá Èkìtì parapọ̀ Rónkẹ́ Jámọ́láyà lórí YouTube ìbá mi subscribe o
ìjàre òun torí Ọlọ́run ìbá mi pé ètò kẹ́ ẹ jábí kó yẹ kó ẹ dé. Gbogbo àwọn ọba wọn tó yẹ pé pàtí ilẹ̀ tí mo máa rí wọn náà máa rú gẹ́gẹ́ náà máa kàn dúdú náà máa bóyí kẹ́ ní pàtí. Ẹ wá sá kúrò nílé, ẹ wá fi gbogbo àwọn ọmọ wa sílẹ̀, àwọn tẹ́ ìjọba lé lórí, ẹ wá sá kúrò nílùú, ẹ wá sá kíjokíjo kiri, ẹ wá ń sá kiri, àwọn tẹ́ ìjọba lé lórí, ẹ fẹ́ kí wọ́n pa gbogbo wọn, ẹ fẹ́ kí wọ́n pa gbogbo wọn, kí wọ́n run wọn, kó mọ́ wá sí ìran wa mọ́. Kí lẹ ń sá fún? Tẹ́ ẹ̀ mójútó ohun tó yẹ kẹ́ ẹ mójútó lásìkò, kẹ́ ẹ ti fi patí sílẹ̀ náà, kẹ́ ẹ má lọ patí mọ́ ẹ̀yin ọba wa, ẹ jí ẹ má sùn, èyí tẹ́ ọrùn ti tó gbogbo ọba ilẹ̀ Yorùbá, ọba Èkìtì, ọba Oǹdó, ọba Ọ̀yọ́, ọba Ọ̀ṣun, ọba Kwara, ọba Lagos State, ọba Ogun State, ọba Kwara sọ pé àwọn sá kò nílùú nígbà tí ó yẹ ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe, gbogbo tó yẹ ká ẹ ṣe ẹ ti fi sílẹ̀ ẹ ṣe, ẹ ti gbàgbé ìṣẹ̀ṣe tó yẹ ká ẹ ṣe, ẹ ti gbàgbé. Ṣé Kùránì àti Bíbélì náà fi jagun àwọn Àgbẹ̀kọ̀yà tó kọjá? Ogun Àgbẹ̀kọ̀yà tí wọ́n jẹ, tí Tafa Adéoyè jẹ, bàbá yẹ bàbá dáadáa, mẹsọ́rẹ́sì perfect peace lọ́nà ọ̀run fún Tafa Adéoyè nìbàdàn. Ogun àkọ́rọ́ àtàkùfò ọ̀nìbà sojú rẹ̀ nígbà yẹn a mọ̀ wí nǹkan bẹ. Táwọn àmì gan sá kíjokíjo, táwọn àmì sá padà nígbà tí wọ́n rí pé gbogbo machine gun wọn tí wọ́n kó lọ síbi ojú ogun yẹn ó ń wọlé síra ní. Ṣé Kúránì àti Bíbélì ni wọ́n fi ṣe? Ọlọ́run ni mo dá ìwé àtegbò fún ọmọ ènìyàn kan lọ. Wọn ò ní kẹ́ fi bá tèèyàn jẹ́ ewédú, ìlà, ẹ̀fọ́. Oògùn ni o, oògùn ìbílẹ̀ ni o. Ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn bàbá yìí ti kú tán? Gbogbo àwọn bàbá tó wà láwọn arúgbó tẹ́ máa lọ bá ní gbogbo ìlú ńláńlá kékeré yẹn, tẹ́ máa lọ bá wọn, tẹ́ máa lọ bẹ̀bẹ̀ fún àwọn nǹkan àtijọ́ tó máa jẹ́ pé tó bá tiẹ̀ yìnbọn sí yín, ìbọn ò ní wọlé. Ọlọ́run ní ẹ jẹ́ ká fi ti Késárì fún Késárì. Ṣé gbọ́? Ọlọ́run ló dé dàgbà àwọn kíní tó ní káwọn èèyàn máa lọ. Ṣé kọ́ wá pa ọ́ tán ló wá dáa? Ẹ wo jagun bí ó ṣe pa jagun ní ìlú wo náà ń pe ìlú yẹn, Ìbàpá àbí kí náà pọ̀ ní ìmọ̀ bí tó ń pe ní Kwara, ìwọ́n ṣe pa ọmọkùnrin yẹn, olórí jagunjagun wọn. Àgbájọwọ́ la fi ń sọ. Wọ́n ti gbé ọdílé Ṣèyí Mákindé, Ọlọ́run ló jẹ́ kó ń gan escape. Ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ jíra yín, ẹ lọ jáde. Gómìnà kankan ò lè gbẹ̀yìn ẹ kóra yín jọ lọ́gbọ́n ní gbogbo ìlú ilẹ̀ Yorùbá. Ẹ gbàrà yín lọ́wọ́ Fúlàní. Ẹ má jẹ́ kó máa mú wa pa bíi ṣíkì, kó máa mú wa pa bíi tọ́kí. Ẹ jọ gbogbo ẹ̀yin ọba tẹ́ ń lọ pàtí, ẹ lọ ṣe mítì, ẹ fi pàtí lẹ̀ gbogbo àwọn tẹ́ ìjọba lé lórí. Ẹ sọ̀rọ̀ nípa wọn. Àní rí bínú Ọlọ́run o. Ẹ má jẹ́ kó pa wá tán nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ kó pa wá tán o. Ẹ má jẹ́ kó pa wá tán. Mo sọ bẹ́ẹ̀ o, mo sọ tèmi o. Èmi Èyí Èkìtì Parapọ̀ lálóhùn pé mo wí tèmi, mo sọ tèmi pé ẹ má jẹ́ pa wá tán nílẹ̀ Yorùbá. Ẹ lọ jáde kẹ́ ẹ lọ wá àwọn nǹkan àgbààgbà tẹ́ ẹ lè lò. Nǹkan àtijọ́ sì wà bẹ́ẹ̀, kò tí ì kúrò o, kò kúrò o. Nǹkan àtijọ́ kúrò gbogbo ẹ̀yin ọ̀dọ́ Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, Kwara, Lagos State. Tẹ́ ẹ bá jáde, Olúwa má jẹ́ káwọ́ wá tí o. Má jẹ́ káwọn kiri máa pa ní kọ̀ọ̀kan, kọ́ máa pa ọgbà olórí wa o. Kọ́ máa pa ọgbà olórí wa, wọ́n jagunjagun wa. Wọ́n á nígbà tí ó bá yanjú wọn tán, ọmọ àwọn fi àbò lé wa lórí. Àní kú lójijì eléyìí tó ṣẹlẹ̀ nílẹ̀ Kwara yìí kò dá o, kò dá o. Gbogbo àwọn ọmọ wa bẹ̀ sí sálọ, ẹ fi àwọn tẹ́ ìjọba ẹ fi wọ́n lẹ̀, ẹ bẹ̀ sí sálọ kíjokíjo ẹ̀ ń sálọ. Ọ̀tọ́gbẹ́ pátí ni wọ́n fẹ́ ṣe, ẹ máa lọ ẹ̀mí sálọ o. Ẹ yá lọ ro tẹ́ ẹ fẹ́ ṣe lórí àwọn tẹ́ ìjọba lé lórí o. A ò ní dààmú o. Ẹ lọ wá túnṣe sí o. Ìlọ́wọ́ tún ṣe sí kí n lọ mọ pé ṣé abára yín ṣe mítì gbogbo ọba ilẹ̀ Yorùbá. A ní dààmú o, a ní filẹ̀ Yorùbá, a ní fi pìtàn lórúkọ Jésù ni mo gbàdúrà fún yín. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde, ẹ má dúró de gómìnà. Bàbá wa Tinubu tó wà lọ́rùn rẹ̀ pọ̀ gan-an, ẹ̀ sì kékeré. Ìmọ̀ dúró de bàbá Tinubu fúnra rí, wọ́n fún wọn security fúnra rí. Ìjáde ohun àtijọ́ sí àníbi kọ́ ìjáde yìí ọ̀dọ́. Ọdún bá fẹ́ lọ jagun, ìmọ̀ dání kan lọ fèsì ogun Fúlàní, ẹ kóra yín jọ lógún lọ́gbọ̀lọ́gbọ̀.
irú tí Jagun Òṣàpá ṣe yẹ ìmọ̀ bá ṣe ráyé mú o Ọlọ́run ò ní mú wa o tèmi jù báyìí lọ lórúkọ Jésù àní ṣòfò.